a ti ṣe oní addition báyìí, oní multiplication báyìí la fẹ́ ṣe ní ìsìn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé fídíò yìí fún àwọn ọmọ yín, ẹ jẹ́ kí wọ́n wò dáadáa, wọ́n á lè understand. So eléyìí nídìí kò nídìí cross multiplication. Nǹkan tẹ́ kàn máa ṣe níbí ni 8 times 2 16, 9 times 3 9 times 3 18 times 2 plus 9. Gbogbo wa jọ ń ṣe calculation ni ó jẹ́ 27. So 27. Má tijú. If you don't know how to do the calculation, ṣé o mọ̀ pé ò ní mú 4 figure table wọlé, o dẹ̀ ní mú calculator wọlé, o ní mú multiplication table ò ní mú wọlé. Bó ṣe bèrè 9 times 3 yìí, kọ́kọ́ 9 times 2, o bá ti mọ̀ yẹn, ó jẹ́ 18. Mú 9 add ẹ̀ mọ́ add ẹ̀. Ṣé yóò lè rí pé wọ́n ní fún yín time kọ́ fún ẹ ní time. Ká bá ti débi tá ti máa ṣe tweak tó jẹ́ pé kó máa wà ní objective, wà á tún learn ìyẹn náà. But eléyìí theory ló máa ti rí. So ẹ jẹ́ àtúnṣe mi. For example, bóyá wọ́n ní 3 all over 4 times 5 all over 2 is equal to. Kí ni nǹkan tẹ́ ṣe ń bẹ̀? 3 times 5 is 15. 4 times 2 is 8. Kò ṣe é divide. Answer nìyẹn. Bó bá ṣe é divide, o lè tún fọ́ sí wẹ́wẹ́ kó ní ọ̀ọ́ ṣóyé. So mathematics ò le ẹ pọ̀n wọ́n mọ́ yín. Oní multiplication, ẹ multiply àwọn méjèèjì ni. Oní addition, cross multiply, cross multiply, cross multiply, cross multiply. Ṣé ó yé wa bẹ́ẹ̀ yẹn? Ẹ jọ̀ọ́ ẹni tó bá yé, ẹ jẹ́ mú nínú comment section. Á tún jọ ṣe. Ó dàbọ̀.